Sule Alao Malaika ti fohùn ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn fáǹsì Alhaji Wasiu Alabi Pasuma pàápàá jùlọ àwọn tó ń tààmù ọ̀rọ̀ tó sọ nípa pé ọdún 1983 lòun ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ṣíṣe, lòun ti bẹ̀rẹ̀ sí kọrin fújì. Tọ́pọ̀ ń sọ wípé bóyá nítorí wípé Pasuma fẹ́ celebrate 40 years on stage ló jẹ́ kí Sule Alao Malaika ó máa sọ bẹ́ẹ̀ wípé òun ti bẹ̀rẹ̀ láti 83. Pé bóyá Sule Alao Malaika ń bá Pasuma figagbága ni, bóyá ń gbìyànjú láti sọ fún gbogbo ayé wípé òun ṣáájú Paso bẹ̀rẹ̀ iṣẹ́ orin fújì kíkọ. Ọ̀rọ̀ yìí lágbára. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àwọn ohun oríṣiríṣi tí Sule Alao Malaika tó fi síta fún gbogbo àwọn tó ń sọ bẹ́ẹ̀, fún gbogbo àwọn tó ń tààmù ọ̀rọ̀ ẹ̀ sí nǹkan tí ò lérò, fún gbogbo àwọn tó ń sọ wípé Pasuma ló ń bá wí pẹ̀lú bó ṣe ń sọ pé 83 lòun ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin fújì kíkọ. Kí làwọn àlàyé míì tó tún ṣe rẹpẹtẹ lórí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán ẹ̀yin èèyàn kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fòpinion tí yín sí comment. You are welcome to Crossblog X. Remember to subscribe, like, share and follow us. Rékọ̀dù yìí ọdún ọmọ ti dé orúkọ ìjẹ́ special day tí mo ní 1982 lábẹ́rẹ́ eré fújì lọ tipẹ́tipẹ́ láti máa bọ̀ ìrìnàjò mi ló fẹ́ràn lálẹ́. Bàbá wọn yọ ọdún tí mo ṣe láti máa lọ bí ọdún mẹ́wàá àbọ̀ ọdún mẹ́jọ. Ẹ̀wọ̀n ọdún tí mo ti kọrin ìyẹn làwọn máa ní bàá ní òjì o. Bẹ́ẹ̀ bá ti òjì náà làwọn máa ní bàá nínú ilé mi ni. Òṣèwájẹ́ ẹsẹ̀ ìsìn ní okùnlé bàbá dé. Ló wá tó jẹ́ tòkun létí ní. Ẹ wá sọ pé ẹni nǹkan ni wọ́n bá rí. Mi ò bẹ ní ìwádìí ìyẹlẹ o. Mi ò bẹ ní ìwádìí ìbàdà ẹ̀yìn mọ́. Ìjẹ̀sí àbájú wàhálà ẹ̀ṣẹ̀ mọ́. Ìta àtìṣe sẹ́yìn, àtìṣe. Ìlérí méjì, wọ́n máa kúra wọn, wọ́n máa fọkàn ní ìyá wọn. Ìtàkọ́ ṣe sílé mọ́ náà dé lágbà níbẹ̀. Ojú wa ti là gbogbo ayé ti ń lówó. Ẹ̀dá ti fi iṣẹ́ wúyì ṣe dáadáa. Gbogbo ètò pọ̀ ní pátápátá ni mo bọ̀ wọ́ fún àtọmọdé. Tẹ̀lé aláàtà òkúlé sílé mọ́ náà òun yẹn lọ́wọ́. Ìyí tó jẹ́ pé ẹ̀ ń wá content. Ẹ máa lò lórí social media ayé sílé mọ́ náà ní ẹ ṣọ́ra o. Ẹ máa lọ jíṣẹ́ tí wọ́n rán wí. Ẹ máa lọ jíṣẹ́ dáná ọ̀hún tó lè sílé mọ́ náà ní ẹ lọ́wọ́. Lórí mo mọ̀ kòkò sẹ́yìn náà yín jẹ́ aláwọ̀ máa ní bàrí Adékúnlé. Àwọn kọ̀lé ìgbín tí wọ́n ń gbọ́rọ̀ ní wọn ò yí ọ sí. Òjò rẹ́kọ́dù ìlà àkọ́kọ́. Mo lè ní record ọkọ ní 1994 yẹn clear tó wá clear àlàó òdìyàn ṣẹlẹ̀ bí. Ọdún tí mo bẹ̀rẹ̀ eré mo ti sọ pípẹ́ kì í ṣe pé ìgbà tí mo gbọ́ pẹ̀lú kan fẹ́ ṣe tiẹ̀ ní wọ́n jọ tèmi. Tó bá jẹ́ pé nígbà yẹn tí mo fẹ́ kọrin yẹn sì ni mo náà ní Àlàó nírú àsìkò yìí wáyé ẹ sọ pé nítorí ẹ̀ ní bàbá dé. 1983 lábẹ́rẹ́ eré fújì lọ tipẹ́tipẹ́ láti máa bọ̀ ìrìnàjò mi ló fẹ́ràn lálẹ́. Àlàó nígbà tí mi ò fẹ́ bínú mọ́ torí kò tiẹ̀ fẹ́ tó bá mi jà kúrẹ́ sílé mọ́ òun kí láti ẹ̀fẹ́ jà fún náà kí la fẹ́ jà fún Àlàó gbogbo eléré fújì èyí ni kí kódà bọ̀ òkúnlé ìyẹn kódà bọ̀ òkúnlé wọ́n wá audience lórí platform fún ọ wọ́n wá gbogbo eléré fújì gbogbo tẹ́yìn ṣe tẹ́yìn náà lórí ẹ̀dẹ́ ti wà wẹ̀ nílẹ̀ sílé mọ́ náà ní Àlàó òun ni wọ́n wá bí iṣẹ́ ìkọ́lẹ̀ ẹ̀kọ́ fi ń jẹun lọ. Wọ́n wá dà nínú wọ́n á gbé fọ́tò ilé ẹ̀kọ́ wọ́n á gbé kejì sí ìsí òjọra wọn sílé mọ́ náà wọ́n máa bí bẹ̀rẹ̀ wọn. Ọmọ ìyọdún sí ìmọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rẹ́. Mi ò dé sọ́tọ̀rí ẹni ìkọ́kọ̀ ọ̀la ọdún sílé mọ́ náà mi lọ́wọ́ nínú mi. Ìtẹ̀ ni mo fẹ́ sọ fún. Wọ́n ní torí pé bàbá àti Ajíbọ́lá wọ́n fẹ́ ṣe 40 years. Wọ́n ní mo ṣe ilé ìwà àbáyéwálé ẹ̀rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ ìjẹ sọ bẹ́ẹ̀. Orí tí mo ti kọjá sẹ́yìn tí mo tún wá fọkọ sún ni mọ́nà mi tí mo pọ́n gbogbo ọ̀gbọ̀n. Ẹ wá fẹ́ lọ máma àtàwọn mọ́ta mọ́.
ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ọ̀rọ̀ yín ṣe kúnlé. aláwọ̀ máa ń bá ẹ̀ sọ́ra yín. ẹ̀wọ́n náà mí ìka ẹ̀jẹ̀ bá aláwọ̀ máa ń bá ní o ẹ̀ máa fẹ́ dáhùn bọ̀ wá bàá ní wálé. onígbèrè kò ní ọdún bẹ́ẹ̀ lẹ́yìn o. àti rọ́bọ̀ náà sì fi ní ọ̀rẹ́ òní má ṣe dáàbò àánú. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́tún gbọ́ àlàyé lẹ gbọ́ tí Súlé Àlàó Màláíkà tó tún ṣèjọ nínú fọ́nrán yìí ó ní kí ló dé tóun ó fi mọ̀ fi ìgagbága pẹ̀lú Pasuma pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ kì í ṣe Paso lòun bá wí òun kàn ń kọrin tòun ni pé èèyàn ṣàmùgbà tó ṣàbẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe pé ìgbà tóun bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe òun lòún dárúkọ yẹn ẹ wo ọ̀rọ̀ ìlágbára ọgbẹ̀nu tán Ọlẹ́kẹ̀ǹkà ó ti fìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ Pasuma tí wọ́n ń gbọ̀rọ̀ ẹ̀ sódì báyìí o kí lópinion ti yín ìyàwó ló kọ sí yín ojú wò lẹ́yìn tó fi wò ẹ má bá mi sọ èrò ti yín sí comment fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣèpolówó ọjà yín tàbí kàn sí wa lórí ìkànnì yìí ẹ máa kàn sí wa through WhatsApp number wa tó wà ní orí Facebook page yìí ẹ jẹ́ á lọ gbọ́ polówó ọjà yìí ká tó máa lọ and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.